Gbogbo ẹ̀yin ọmọ mi tó ń lo ìràwọ̀ erùpẹ̀, ẹ súnmọ́ bí. Ẹ gbọ́ mi dáadáa o. Ìgbọ́ràn ó sàn ju ẹbọ rírú lọ. Ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rá àgbò lọ. Ìdí ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ fi ń gbẹbọ káàkiri ni wípé wọn ò gbọ́ràn. Gbogbo ẹnikẹ́ni tí ẹ bá rí tó ń gbẹbọ kò gbọ́ràn ni. Torí bó jẹ́ pé ó gbọ́ràn kò ní gbé ẹbọ. Bó tilẹ̀ jẹ́ pé rírú ẹbọ ní gbé ni, àìgbé kì í gbé èèyàn, ṣùgbọ́n ìgbọ́ràn ó sàn ju ẹbọ rírú lọ. Gbogbo ẹ̀yin ọmọ mi tó ń lo ìràwọ̀ erùpẹ̀, ṣé ẹ mọ̀ wípé ohun méjì ní bẹ lágọ̀ọ́ ara yín, èyí tá a mọ̀ sí omi àti erùpẹ̀. Ṣùgbọ́n ẹ gbọ́ mi dáadáa, ibi tí ẹ ti originate jáde, ibẹ̀ gangan ni omi. Ibi tí ẹ gbà kọjá, ibẹ̀ gangan ni erùpẹ̀. Ẹ jẹ́ sáré ṣe àlàyé eléyìí kó yé yín dáadáa. Aláàánú àti olórí ọ̀fẹ́ jùlọ nìyí torí pé ẹ rí àánú gbà kan. Ṣùgbọ́n gbogbo ibi tí ẹ bá fẹ́ gbé, ẹ gbọ́dọ̀ jẹ́ kí omi jìnnà sí ìtòsí ibẹ̀. Ẹ dẹ̀ gbọ́dọ̀ máa fi omi kẹ́ fi máa ṣàwọn fún èèyàn. Kódà bó o bá lọ tí ẹni tó mọ̀ rí tó pàdé ọlọ́nà tó ní bọ̀dá tó ní àǹtí, òǹgbẹ́ máa gbé mi, ẹ fún mi ní owó kí n fi ra omi, kó kù ẹ kú owó tó kù lọ́wọ́ rẹ̀ mú fún un. Kí nìdí? Ìdí ni wípé ó lè jẹ́ áńgẹ́lì rẹ tá a mọ̀ sí guidance angel, òun ló dìde láti bẹ̀ ọ́ wò. Kìdẹ́ dídé dìde á jẹ́ wípé oore kan ń bọ̀ fún ọ tó fẹ́ ṣe kíni, tó fẹ́ fi dá ọ lọ́lá. Wò ó, má gbàgbé o, ọmọ omi tó ń lo ìràwọ̀ erùpẹ̀, o ò lè fẹ́ ìràwọ̀ iná o. Bó o bá fẹ́ á burú fún ọ jù tàtẹ̀yìnwá lọ. Ṣé rí àwọn nǹkan kan bẹ nílé ayé, òun láti mọ̀ dáadáa. Ẹ̀yin òbí mo bẹ̀ yín, ẹ mọ ohun tó yẹ kẹ́ mọ̀ lórí àwọn ọmọ yín, káwọn ọmọ yẹn kí wọ́n lè gbádùn ọjọ́ ọ̀la wọn. Ìwọ náà fúnra rẹ mọ ohun tó yẹ kó mọ̀. Àṣírí ọmọ mi tó ń lo ìràwọ̀ erùpẹ̀ lélẹ̀. Nọ́mbà tèmi kò yí pò padà 08054 353629. Bàbá àṣírí ìràwọ̀, ẹ fọ́lọ́.